Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lèyí tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti tẹ subscription button kẹ̀dẹ̀ tẹ notification bell so that gbogbo ìgbà tá a bá ti ń jù ẹ lè máa rí bó ṣe ń lọ. Lọ́tẹ̀ yìí kí ni àmú wá fún yín. Ẹ̀yin náà mọ̀ wípé àwa ò kí ń he èèrà tí ò bá lọ́mọ nínú. Ẹ má gbé kúrò ńbẹ̀, ẹ sáré wò ó, má wulẹ̀ gbé kúrò ní sùúrù tí ẹ̀gbọ́n kan tá a fẹ́ sọ̀nà. Fíìmù eléyìí tí àmú wá lónìí, ìyẹn ni Alade Wura. Alade Wura ní fíìmù àgbéléwò tí a mú wá lónìí. Ẹ ti mọ̀ wá bí ẹni mọ̀ wó pé lórí ìkànnì yìí àwọn fíìmù ni àwa máa ń sọ̀rọ̀ lé lórí. Bẹ́ẹ̀ ni review làwa máa ń ṣe. Ìyẹn tó bá jẹ́ pé kẹ́ ẹ wò àbí tẹ́ ẹ máa wò. Fíìmù yìí fíìmù tó yẹ kẹ́ ẹ wò ni o. Bẹ́ẹ̀ ni Alade Wura. Ẹ sáré lọ sórí Yoruba Hood. Tẹ́ ẹ bá ti wò, ẹ lọ sórí ìkànnì YouTube Yoruba Hood. Ibẹ̀ ló ti wà, ibẹ̀ ló gbé jáde. Ibẹ̀ lẹ ti máa rí download tàbí kẹ́ wò direct látòrí YouTube. Yemi Sodimu, ibi tẹ́ bá ti rí kẹ́ ti mọ̀ pé iṣẹ́ ọlọ́pọlọ ni wọ́n ṣe níbẹ̀. Káàkì ẹni tó kọ fíìmù yìí, káàgìn. Sodimu wà ńbẹ̀, Ibrahim Chata, Jaiye Kuti, Ọmọ́tọ́lá Gold. Àwọn àgbààgbà òṣèré ló kópa nínú fíìmù Alade Wura. Ǹjẹ́ ààfin tí Wura ti ń sùn? Ààfin tí Wura ti ń sùn. Tí a ò dẹ̀ láǹfààní láti sọ pé a fẹ́ ta Wura yìí. Ó lágbára díẹ̀. Ẹ má jẹ́ ń sọ fún ìmọ̀ yìí, ṣùgbọ́n fẹ́ kí a wo nǹkan kan pé gẹ́gẹ́ bí àbá Aládé, tá a ti mọ̀ pọ̀ ọba Aládé ni tíyàwó tó jẹ́ olórí náà sì mọ̀ pé dandan ni ọba Aládé gbọ́dọ̀ ní àrẹ̀mọ. Tó ti wá fọkànbalẹ̀ wípé ọmọbìnrin tí mo bí fún kábíyèsí yìí, alárẹ̀mọ ó ti tó. Mo mọ̀ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ nílé ayé, ṣùgbọ́n èyí pé ká tún fi kọ́gbọ́n ni. Tí arábìnrin yìí wá sùn tẹ́tẹ́rẹ́ tí ò tiẹ̀ gbìyànjú, tí ò jàǹpátá láti sọ pé jẹ́ ti ẹ̀ ṣiṣẹ́ lórí pé ká tiẹ̀ bímọ sí débi pé a lè fẹ́ ní ọmọ ọkùnrin. Táṣìírí wá padà lọ tú wípé kábíyèsí mà ní ọmọ ń tà. Tí bàbá ti wá lọ ṣe bẹ́ẹ̀ tó ti lọ fúnyàn lóyún tó ti bímọ bẹ̀rẹ̀ níta, táṣìírí wá tú. Ǹjẹ́ irúgbésẹ̀ tí màmá yìí gbé nínú fíìmù yìí tó bá jẹ́ yìí ni arábìnrin yìí, ǹjẹ́ ẹ lè gbé irúgbésẹ̀ bẹ́ẹ̀? Tẹ́ẹ̀ tí ẹ̀ ní wo ohun tí ó ti ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ọkọ yín bẹ́ẹ̀ ti ṣe jọ bẹ̀rẹ̀ ibi tẹ́ bá dé. Ṣùgbọ́n torí wípé ó ti ẹ̀ ṣe nǹkan kan tó wá dùn yín lásìkò yẹn o. Ẹ wá wò pé n tó yẹ kó fi sán náà ni ó fi sán fún yẹn. Ǹjẹ́ ṣẹ̀yin lè ṣerú ẹ̀? Ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín. Ṣé ẹ lè ṣerú ẹ̀? Ṣé sẹ̀ríà àti arábìnrin yìí dá fún kábíyèsí ló yẹ kó dá fún? Àbí bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó ṣe ṣe? Àbí ṣé nǹkan tí kábíyèsí gan náà ti ẹ̀ ṣe ṣó bójú mu? Bàbá ò láàrẹ̀ mọ́, bàbá wa dọ́gbọ́n náà ṣẹ̀ síta, àrẹ̀mọ sì ti bẹ̀yọ. Ṣó bójú mu? Ẹ wò lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ bá ti wò, ẹ sáré lọ Yoruba Hood lórí YouTube. Ẹ lọ wò ńbẹ̀, ibẹ̀ ló wà. Ẹ máa rí wò. Fíìmù tó kọ́ni lẹ́kọ̀ọ́ ni tó kọ́ni lọ́gbọ́n. Ẹ bá wa subscribe sórí ìkànnì YouTube wa kí a lè máa mú àwọn ohun ọ̀tun wá fún yín. Ẹ ṣé púpọ̀. Ṣé kórìṣà yín powerful tó yẹn? Níbi oríkì gan. Níbi tí Wúrà gbé ń ṣe. Gbogbo ẹ̀ òun ló wá di kòríkòsùn kábíyèsí tẹ́jọ́ ń jáde tá a mọ̀ bí tẹ́jọ́ ń lọ. Ẹ̀rù ti wá ń bà mí.